A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lónìí ni olùbádámọ̀ràn fún orílẹ̀-èdè lórí ààbò National Security Adviser (NSA) Nuhu Ribadu sọ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù sí ààrẹ àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) Joe Ajaero. Ribadu tí ó fi èròǹgbà rẹ̀ hàn lórí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ àjọ òṣìṣẹ́ NLC àti àjọ olókoòwò TUC sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ tipẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. NSA ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn fún iléeṣẹ́ NSA Zakari Mijinyawa. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé NSA rọ àjọ òṣìṣẹ́ kí wọ́n kọ ìyanṣẹ́lódì bí wọ́n ṣe ń bu ẹnu àtẹ́ lu ìkọlù tí ó wáyé sí ààrẹ NLC. Wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú afẹ̀sùnkàn, ìwádìí sì ti bẹ̀rẹ̀. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé ìkọlù tí wọ́n ṣe sí Ajaero lòdì pátápátá sí òfin àti ìdásílẹ̀ òfin ọ̀rọ̀ sísọ freedom of speech. Ìjọba àpapọ̀ kò lè bá wọn lọ́wọ́ sí irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Wọ́n wá sọ àsọdájú wípé àbájáde ìwádìí yóò hàn fáráyé rí bí ó ti ń rọ àjọ òṣìṣẹ́ kí wọ́n fagilé ìyanṣẹ́lódì nítorí èyí yóò ní ipa tí ó pọ̀ lára ìgbé ayé ará ìlú àti ọrọ̀ ajé pẹ̀lú àwọn ohun tí ó ṣe pàtàkì sí orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ní ìpínlẹ̀ Kogi, Dino Melaye ti kan alága àjọ elétò ìdìbò National Electoral Commission (INEC) Mahmood Yakubu lábùkù. Ó ṣe àpèjúwe Yakubu àti INEC gẹ́gẹ́ bí oníjìbìtì lórí ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Olùdíje yìí lérí léka láti kọ̀wé ránṣẹ́ sí àjọ ilẹ̀ òkèèrè lórí ẹ̀sùn màgòmágó tí Yakubu àti INEC ṣe nídìí ètò ìdìbò ìpínlẹ̀ Kogi. Ó lérí láti ṣe àgbékalẹ̀ ìfẹ̀hónúhàn lórí bí wọ́n ṣe darí ètò ìdìbò gómìnà tí ó kọjá. Ó ráhùn wípé wọ́n ṣe màgòmágó pẹ̀lú èsì ìdìbò bí wọ́n ṣe yọ kúrò nínú èsì ìdìbò rẹ̀ lẹ́ẹ̀mọ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Melaye, ó ní pẹ̀lú àkàwé lórí ìdìbò, òun ti rí oríṣiríṣi màgòmágó èsì ìdìbò, ṣùgbọ́n eléyìí tí wọ́n fi jalè ojúmọmọ yìí ni ó jẹ́ kàyéfì tí òun kò rí rí. Ó ní INEC ti jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé àwọn ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Ó ní èsì ìdìbò ṣàfihàn wípé ó ju káàdì ìdìbò lọ, òun kò rí irú rẹ̀ rí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọjọ́ kejì ìyanṣẹ́lódì àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò gbọ̀nà àrà yọ ní ìpínlẹ̀ Ògùn bí àwọn aláàárẹ̀ ní ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ Ọlábísí Ọ̀nàbànjọ Teaching Hospital OOUTH Ṣàgámù ṣe wà láìrí dókítà tàbí nọ́ọ̀sì ṣe ìtọ́jú wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn dókítà, nọ́ọ̀sì, agbẹ̀bí, òṣìṣẹ́ àyẹ̀wò ara, akọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, gbogbo wọn ni wọ́n darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì lónìí Ọjọ́rú. Òṣìṣẹ́ kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ fún akọ̀ròyìn wípé lónìí Ọjọ́rú ni àwọn darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì. Ó ní gbogbo òṣìṣẹ́ ilé ìwòsàn tí ó jẹ́ ojúlówó ni ó darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì títí di ìgbà tí wọ́n bá fagilé ìyanṣẹ́lódì. Ó ní òṣìṣẹ́ tí wọn kò tíì fìdí iṣẹ́ rẹ̀ múlẹ̀ kò ní àǹfààní àti darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì nítorí èyí lòdì sófin iṣẹ́. Bákan náà ni a gbọ́ wípé àwọn adarí àjọ òṣìṣẹ́ ya wọ ilé ìwòsàn pẹ̀lú ẹgba lọ́wọ́ láti na ànàjátì sí ẹni tí kò bá darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì lára. Arábìnrin kan, Ìyáàfin Abíọ́lá Adé, tí ó wà ní ilé ìwòsàn sọ fún akọ̀ròyìn wípé òun wá láti ìlú Abẹ́òkúta lówùúrọ̀ yìí láti wá gba èsì àyẹ̀wò tí ó ṣe ní ọ̀sẹ̀ tí ó kọjá, ṣùgbọ́n tí wọ́n sọ fún un wípé ìyanṣẹ́lódì wà kí ó padà wá ní ọjọ́ mìíràn. Ó ní èyí kò dára tó. Nọ́ọ̀sì kan tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú State Hospital Ìjàyè Abẹ́òkúta náà sọ fún akọ̀ròyìn wípé ilé ìwòsàn wọn ti darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì bí wọ́n ṣe sọ fún àwọn aláàárẹ̀ kí wọ́n padà sílé. Alága àjọ òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn, Ahmed Adémọ́lá Benko, sọ wípé àwọn òṣìṣẹ́ darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì dáadáa bí ó ti sọ wípé àjọ òṣìṣẹ́ ìpínlẹ̀ Ògùn kò ní yọra wọn kúrò nínú ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́. Ó ní àwọn ń lọ káàkiri láti rí i dájú wípé àwọn òṣìṣẹ́ darapọ̀.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹnìkankan kò fún àjọ òṣìṣẹ́ ní ìwé àṣẹ ilé-ẹjọ́ láti má tẹ̀síwájú nínú ìyanṣẹ́lódì tí ó bẹ̀rẹ̀ lánàá ọjọ́ Ìṣẹ́gun. Ààrẹ àjọ olókoòwò Trade Union Congress (TUC) Festus Osifo ni ó sọ eléyìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lónìí Ọjọ́rú. Ó ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kò ní ìwé àṣẹ láti ilé-ẹjọ́ kankan. Ó ní bí ó bá tiẹ̀ ṣe wípé òru ni èèyàn gba ìwé àṣẹ, ó yẹ kí ó fi lé ẹni tí ó ní í lọ́wọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kò ní ìwé àṣẹ. Kí ìjọba mú ẹ̀rí wá bí ó bá ṣe lóòótọ́ ni wọ́n fún àjọ TUC àti NLC ní ìwé àṣẹ ilé-ẹjọ́. Àwọn àjọ òṣìṣẹ́ ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì jákèjádò orílẹ̀-èdè lánàá láti fi ṣe ìfẹ̀hónúhàn lórí ìkọlù tí àwọn afurasí jàǹdùkú olóṣèlú ṣe sí ààrẹ àjọ òṣìṣẹ́ Joe Ajaero ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo ní ọjọ́ 1 oṣù kọkànlá nígbà tí ó fẹ́ darí àwọn òṣìṣẹ́ fún ìfẹ̀hónúhàn lórí ẹ̀sùn tí ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma fi kan àjọ òṣìṣẹ́. Àwọn òṣìṣẹ́ káàkiri ìpínlẹ̀ ni wọ́n darapọ̀ mọ́ ìyanṣẹ́lódì káàkiri gbogbo iléeṣẹ́ ìjọba. Bákan náà ni ààrẹ àjọ olókoòwò bu ẹnu àtẹ́ lu ìjọba tí wọ́n fi gbogbo ìgbà kọ etí ikún sí àṣẹ ilé-ẹjọ́ tí wọ́n wá fẹ́ kí àjọ òṣìṣẹ́ gbọ́rọ̀ sí àṣẹ ilé-ẹjọ́. Osifo tẹ̀síwájú wípé àwọn kò ní fi ṣe bóyá ìjọba kì í gbọ́rọ̀ sí àṣẹ ilé-ẹjọ́. Bí àwọn bá ti rí ìwé àṣẹ gbà, àwọn á gbé e yẹ̀wò nítorí àwọn mọ ojúṣe wọn láti ṣe, àwọn á sì ṣe ohun tí ó tọ́ lé e lórí. Osifo ṣe ìkọlù sí ìjọba àpapọ̀ lórí bí wọ́n ṣe máa ń sáré gba ilé-ẹjọ́ lọ láti lọ gba ìwé àṣẹ tí yóò ṣe ìdáwọ́kọ̀ fún àjọ òṣìṣẹ́, yálà kí wọ́n ní àsọyépọ̀ pẹ̀lú àjọ òṣìṣẹ́ lórí ohun tí ó ń bí wọn nínú. Gbígba ìwé àṣẹ kò lè mú ìrẹ́pọ̀ wá láàárín àjọ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Nǹkan ò dọ́gba fún ẹ̀ka iléeṣẹ́ apínnáká jákèjádò orílẹ̀-èdè bí iléeṣẹ́ márààrún bí ìjọba àpapọ̀, ilé-ìfowópamọ́ àti Asset Management Corporation of Nigeria (AMCON) kò ṣe rí nǹkan pàtàkì tọ́ka sí lẹ́yìn ọdún kan. Èyí ń wáyé bí Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé Discos nílò tó tírílíọ̀nù 2 náírà owó ìdásílẹ̀. Owó èrè lórí okòòwò túbọ̀ ń kéré sí i bí àwọn ará ìlú ṣe ń jìyà wàhálà tí wọ́n dá sílẹ̀ láì pèsè iná gidi, tí àwọn ará ìlú tún ń pèsè wáyà, transfọ́mà epo, òpó, mítà àti àwọn ohun èlò mìíràn. Ìdí nìyí tí ìjọba àpapọ̀, AMCON àti àwọn ilé-ìfowópamọ́ kan ṣe gba ilé-iṣẹ́ apínnáká ti ìpínlẹ̀ Kano (KEDC), KEDCO, Ìbàdàn (IBEDC), Benin (BEDC), Kaduna àti Port Harcourt (PHED) padà. Ó hàn gbangba wípé àwọn iléeṣẹ́ wọ̀nyí tí wọn kò kéde iye èrè tí ó wọlé láti ọdún mẹ́wàá sẹ́yìn ni wọn kò rí olókoòwò kówó lé wọn lórí pẹ̀lú gbogbo àṣẹ láti ọ̀dọ̀ Bureau of Public Enterprises (BPE) tí ó kànńpá wípé kí wọ́n ta ilé-iṣẹ́ márààrún yìí fún àwọn olókoòwò ojúlówó nítorí ilé-ìfowópamọ́ kò ní agbára láti mójútó o. Ìròyìn sáà ẹlẹ́ẹ̀kejì nínú ọdún yìí tí NEC gbé jáde ṣe àpèjúwe wípé ìlọsíwájú kò dé bá iṣẹ́ àwọn amúnáwá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ní ìpàdé lónìí pẹ̀lú àwọn adarí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) lórí ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ jákèjádò orílẹ̀-èdè. Ìròyìn jábọ̀ wípé ìpàdé yìí wáyé ní ọ́fíìsì National Security Adviser (NSA). Lára àwọn tí ó bá wọn péjú-pésẹ̀ síbi ìpàdé ọ̀hún láti rí Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Simon Lalong, Mínísítà Ìpínlẹ̀ Nkiruka Oyeajocha àti NSA Nuhu Ribadu. Bákan náà ni a rí adarí àjọ òṣìṣẹ́ bíi Ààrẹ àjọ olókoòwò Festus Osifo, Akọ̀wé ẹgbẹ́ Emmanuel Ugboaja àti àwọn adarí àjọ òṣìṣẹ́ mìíràn. Bí a kò bá gbàgbé,
wípé NLC àti TUC ti kéde ìyanṣẹ́lódì bí wọ́n ṣe ń béèrè fífi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí jàǹdùkú àti àwọn tí ó rán wọn. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ṣe ìkọlù sí ààrẹ àjọ òṣìṣẹ́ ní ìlú Owerri, ìpínlẹ̀ Imo ní ọjọ́ 1 oṣù kọkànlá níbi ìfẹ̀hónúhàn àwọn òṣìṣẹ́ lórí àìrí owó oṣù gbà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olórin tàkasúfèé ilẹ̀ Nàìjíríà Ọládipúpọ̀ Ọládìméjì tí gbogbo ènìyàn mọ̀ sí Ọládìps ti di olóògbé. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n ti kéde ikú olóògbé yìí lónìí Ọjọ́rú. Gẹ́gẹ́ bí ìkéde ọ̀hún ti sọ, alẹ́ àná ní déédéé aago 10 kọjá ìṣẹ́jú 14 ni ó jáláìsí ní ọjọ́ Ìṣẹ́gun. Wọ́n ní fún bíi ọdún méjì ni olórin yìí ti ní ìpèníjà tí kò sọ fún ẹnìkankan. Òkú rẹ̀ ti wà pẹ̀lú àwọn ẹbí rẹ̀ bí wọ́n ṣe bẹ̀bẹ̀ wípé àwọn kò fẹ́ ariwo fún irúfẹ́ àkókò yìí kí Ọlọ́run tu ẹbí rẹ̀ nínú. Wọn ó kéde ètò ìsìnkú lẹ́yìn tí wọ́n bá parí àpérò. Ìkéde ikú yìí ń wáyé láàárín oṣù mẹ́ta tí Ọládìméjì Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad jọlọ́run nípè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.